lára kùtùkùtù. Ó lè jọ̀wọ́ ọmọkùnrin yìí. Kí ló dé lára kùtùkùtù? Tó fẹ́ nà mí pariwo lọ. Kí ló dé lára kùtùkùtù? Tó fẹ́ pariwo lọ. Kí ló dé lára kùtùkùtù? Tó fẹ́ nà mí pariwo. Àtàlẹ́ àná ni mo ti ń ṣọ́ ẹ̀ mú mọ̀ kó máa sọ̀rọ̀. Kí ló dé lára kùtùkùtù? Kí ló dé lára kùtùkùtù? Àwọn máa fojú ẹ̀ má bọ̀ sàlẹ̀ mi. Má bọ̀ mi. Láàárín àárẹ̀ yóò sì Bí fún mi jọ. Màá gbàlè, máa nú ayé ẹ̀ bàjẹ́. Máa tí lọ nù ẹ̀ bàjẹ́ jù. Ìwọ mo ti bọ́ ẹ débi pé mi ìtàṣẹ́ lè gbé ẹ mọ́. Èmi ló ń bá wí. Èmi ló ń bá wí lálẹ́ àná. Èmi ló ń bá wí lálẹ́ àná. Èmi ló ń bá wí lálẹ́ àná. fẹ́ pàmì ní wàwà kọ́. Ọ̀ jẹ́ kí inú ẹ dára. Èmi ló ń bá wí lálẹ́ àná. Èmi ló ń bá wí. Láti ọmọ bàjẹ́. Èmi ló ń bá wí lálẹ́ àná. Ṣé o tún di omi sílẹ̀ àbí? O di omi sílẹ̀ àbí? O tún di omi sílẹ̀? Ó ti ní mi pa ọ́. Jókòó. Ẹyin mi ti kàn. Ẹyin mi ti kàn ọmọkùnrin yẹn. Ẹgbẹ́ mi ó. Ó yá. Màá nà ẹ́ bàjẹ́ ìwọ. Ó tún gún mi lẹ́sẹ̀. Bọ́ síbí fún mi. Bọ́ síbí fún mi. Màá nà ẹ́ bàjẹ́. Ayé ẹ ò ní bọ́sì. Ìdésókè. Wọ́n ní kọ́ ìdésókè. Ìdésókè. Ìdésókè síbi. Ìlú ń bá mu. Bọ́ síbẹ̀. O tún tì mí àná. Ìwọ. Màá nà ẹ́ bàjẹ́ sẹ́. Ìwọ. Ìwọ. Màá nà ẹ́ bàjẹ́. Màá ti nà ẹ́ bàjẹ́. Mo ní kí n nà lára ẹ̀ gan. Mi ń tẹ̀. Máa ti nà ẹ́ bàjẹ́. Mo fẹ́ já mi láago. Dìmí ń bẹ̀rẹ̀. Ìwúrẹ̀. Èmi ni wọ́n dà. Ó lè jẹ́ bí iṣẹ́ lọ́n ti ṣẹ̀ bọ̀ ìyàwó náà ó délé tẹ̀ kí ìyàwó fún ní palliative measure láti cool ẹ̀ down ìyẹn náà tún gbógun tì á react so obìnrin that's why àwọn obìnrin ìsìn wọn níṣẹ́ láti ṣe I'm not essentially supportive nfa ọkùnrin tó bá nà ìyàwó ẹ̀ kó jọ ọkùnrin because wọ́n tó bá tó ọkùnrin láti ṣe kì í ṣọwọ́ like somebody will say the greatest fighter is then to win battle without raising a fist. Sára máa bọ̀ bẹ́ẹ̀. Láàárọ̀ kùtùkùtù torí Kí ló dé lára kùtùkùtù? Láàárọ̀ kùtùkùtù torí Kí ló dé lára kùtùkùtù? Ó lè jọ̀wọ́ ọmọkùnrin yìí. Kí ló dé lára kùtùkùtù? Tó fẹ́ nà mí pariwo lọ. Kí ló dé lára kùtùkùtù? Tó fẹ́ pariwo lọ. Kí ló dé lára kùtùkùtù? Tó fẹ́ nà mí pariwo. Àtàlẹ́ àná ni mo ti ń ṣọ́ ẹ̀ mú mọ̀ kó máa sọ̀rọ̀. Kí ló dé lára kùtùkùtù? Kí ló dé lára kùtùkùtù? Àwọn máa fojú ẹ̀ má bọ̀ sàlẹ̀ mi. Má bọ̀ mi. Láàárín àárẹ̀ yóò sì Bí fún mi jọ. Màá gbàlè, máa nú ayé ẹ̀ bàjẹ́. Máa tí lọ nù ẹ́ bàjẹ́ jù. Ìwọ mo ti bọ́ ẹ débi pé mi ìtàṣẹ́ lè gbé ẹ mọ́. Èmi ló ń bá wí. Èmi ló ń bá wí lálẹ́ àná. Èmi ló ń bá wí lálẹ́ àná. Èmi ló ń bá wí lálẹ́ àná. pàmì ní wàwà kọ́. Ọ̀ jẹ́ kí inú ẹ dára. Èmi ló ń bá wí lálẹ́ àná. Èmi ló ń bá wí. Láti ọmọ bàjẹ́. Èmi ló ń bá wí lálẹ́ àná. Ṣé o tún di omi sílẹ̀ àbí? O di omi sílẹ̀ àbí? O tún di omi sílẹ̀? Ó ti ní mi pa ọ́. Jókòó. Ẹyin mi ti kàn. Ẹyin mi ti kàn ọmọkùnrin yẹn. Ẹgbẹ́ mi ó. Ó yá. Màá nà ẹ́ bàjẹ́ ìwọ. Ó tún gún mi lẹ́sẹ̀. Bọ́ síbí fún mi. Bọ́ síbí fún mi. Màá nà ẹ́ bàjẹ́. Ayé ẹ ò ní bọ́sì. agbọ́tẹ̀lẹ́gàn o ìwọ ìyàwó má mọ̀jú sọ̀kan má sọ pé o bá kọ́ ní tiẹ̀ ṣe jẹun aya wa òrékelẹ̀ wa ìyàwó má má ṣe bẹ̀rù ìwọ ọkọ ṣe dáadáa báwọn bàbá wa ṣe nígbà yẹn ò gọ́gọ́ ni wọ́n tọ́jú aya lásìkò wọ́n fàyà ló jẹ́ lásìkò wọ́n fàyà ní tibí lásìkò wọ́n ṣe déédéé ní gbogbo ọ̀nà ẹ̀wọ́jú àwọn ọmọ mi mọ̀ mi wá o. àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́. Lẹ́tọ̀ yìí
ẹ jẹ́ ká kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí ilé Mr and Mrs Kògbérègbè kí ló dé tó ń wá. ẹ ti kí wọn tẹ́lẹ̀ ní ìgbàtẹ́ ní lẹ́ẹ̀kan sí. ṣé lẹ́ẹ̀kan sí ni nígbà tá ìjókòó la fi kí wọn wọlé ni. àṣírí ò tá sí sọ. ìjó la fi kí wọn wọlé. ṣòkòtò bá múlà méjì. ẹ jẹ́ kí yín káàbọ̀ sílé Mr and Mrs Kògbérègbè níbi tó láwọn ti fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ baálé eléyìí torí baálé tó baálé báyìí òun ló máa ń ṣe baálé omi kọ̀ǹkọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ ló ń ṣe baálé odò Ọ̀túnba Kògbérègbè òun ni baálé gbogbo ibi tí a wà yìí. ẹ káàbọ̀ mi ò dá wá àwọn ọmọ wọn jẹ́ ń dá jáde. àwa náà gbóná fẹ́ dá lọ tó bẹ́ẹ̀. bá yín lọ. tọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ṣàlàfíà ní ẹ kú dédé àsìkò yìí ṣé dáadáa la bá yín nílé ṣé ó ń dùn lọ́dẹ̀dẹ̀ tí yín toró ń gbá yín lọ́dẹ̀dẹ̀ tí wá bíbá ẹ káàbọ̀ sórí ètò Mr and Mrs Kògbérègbè gẹ́gẹ́ bá a ṣe máa mú wá fún gbogbo ọjọ́ Sunday àti ti di kalẹ̀ sí bíbá gim yà àjàlé ni akọ̀wá. kò síjà bẹ́ẹ̀ ṣe ti ń wọlé láyé ṣe máa ń sọ tẹ́ ẹ bá jọ̀rẹ̀ wa lórí Facebook ẹ lè bá wa ẹ lè join wa ń bẹ̀ ẹ lè join Distinct Radio náà lórí Facebook ẹ wò wá live ẹ̀yin tẹ̀tẹ̀ sí ń wò wá báyìí gan ẹ ti rí wa ní ẹ bẹ́ẹ̀ lè bá wa share fáwọn ọ̀rẹ́ yín. ẹ share ẹ bá ti wá join Distinct Radio ẹ follow kẹ́dẹ̀ like page yẹn ẹ follow kẹ́ like tí wọ́n làwọn fi wà lórí Facebook báyìí. ẹ̀yin tó jẹ́ pé ẹ ní tó jẹ́ pé ibi tẹ́ ẹ ń gbọ́ wa lórí fóònù yín lẹ ti ń gbà bẹ́ẹ̀ wá mo dẹ̀ fẹ́ máa wo program yìí lọ bọ̀ mo ń lọ bí iṣẹ́ kò lè ẹ lè pe studio number tẹ́ bá pe studio number ẹ bá wa dá sétò ẹ̀yin náà ń gbọ́ láti inú mọ́tò yín nìyẹn ẹ lè gbọ́ lórí fóònù yín orí ọ̀fẹ́ wà fún yín bẹ́ẹ̀ tí wo nọ́mbà yẹn bẹ́ẹ̀ yẹn kẹ́ tó kò lé ẹ kàn pé studio number yẹn ẹ ti join wa náà nìyẹn ẹ gbọ́ wa ẹ̀yin lè máa gbọ́ wa audio gbẹ̀yìn tẹ́ wà lé ní Sunday pẹ̀lú mọ́mí. ẹ̀yin tẹ́ dẹ̀ náǹfààní àti wò wá tá a bá ti bẹ̀rẹ̀ bá wa dá sétò ẹ pè wọlé àbí kẹ́ fi message sí ẹ fi àtẹ̀ránṣẹ́. message yẹn ti wà ókè. ẹ fi àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ àwọn ọlọ́jíṣẹ́ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ so amaka yà nǹkan tẹ́ bá ṣe amaka. Balikis Olúfẹ́mi lóye à ń jà o ṣáà mọ̀ pé nǹkan tó ń wò yìí wọ́n gbọ́dọ̀ máa wo lórí Mr and Mrs Kògbérègbè official page iṣẹ́ ènìyàn iṣẹ́ tí a kọ́ ẹ kù sí lọ́wọ́ bó ṣe fẹ́ ṣe láti Naija God bless you. ẹ̀yin tẹ́ wá sọ fún wa ní ó yẹ kí n fi pidgin sàn yẹn ni o torí mo fẹ́ dá wọn lóhùn all of una wanna tell us say why be say na only ngbàtí we dey talk that we really want to be part of it but you guys are just talking ngbàtí kuku do pidgin so we can hear you for pidgin we can the Yoruba people too go follow join so we come decide say we go talk our Yoruba. Then we go to give you small of the pidgin so we can all borrow me English. We can all enjoy juxtapose. See grandma here today, me I know dey. You can be part of this show. Anytime you can drop your comments, we'll read your comments, we'll talk about it. It's all about couples, it's all about our marriages and we're building homes. We believe you're learning from you, you're learning from us. Bó ṣe lè pay wa ni, tá bá ní ká máa sọ pé wa nìkan la mọ̀, ta ló mọ̀ tán. Àfọlọ́wọn ọba Elédùmarè. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nu ẹ jẹ́ ká kí yín káàbọ̀ sórí ètò yìí Sanusi Ganiu Adéọlá Gaspar Abiodun Sanni ID Noble Rasak Malik Bọ́láhàn Drumoye Arówóṣayé Kíkẹ́lọmọ Lateef Choteju Ọ̀túnba Samson Aníkúlápó gbogbo yín pátálà kí káàbọ̀ sí orí ètò Mr and Mrs Kògbérègbè lẹ́ni. Ruth wọ́n ti fi Queenie sí. Abọ́kọ̀kú. wọ́n ní Ruth Queenie ọmọ Àbújá bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ má pa mọ́mì lẹ́ni o mọ́mì àgbà all right èní ni àwọn náà tún ni wọ́n ti Balikis I see you thank you God bless you má fọwọ́ bojú ṣiṣẹ́ rẹ ni God bless you you know we love you. Okuku gentle. Now ẹ̀yin tẹ́ ẹ sọ pé ó dé òun wá ká máa bá yín ṣe ká fẹ́ ṣe nǹkan kan like we said last week. If you want to be part of this show, you want to still you like this face. You don't want to be like, we love what you're doing. You can support us. You can pay anything into mommy's account. She takes $1 million. Just pay anything to her account. She will hack on. Whatever you are selling, we are here to. Come and place your advert on this program. If you want it to be. We want to be seeing us every week, every Sunday. Place your adverts. That's why we're here. Yeah, to support you so that you can support us. So, as they go now, kò sówó lákàntì mi mọ́. Àwọn kọ́tà dẹ̀ fẹ́ rà pọ̀ nílé. N ti ní kò ní sùúrù fún mi. Àwọn tó bá ti ń mẹ́nu lọ bí àwọn ọ̀rọ̀ yẹn máa ń dùn mí. Ó máa ń dùn mí. Ní sùúrù fún mi. Nǹkan rí báyìí ni.
You see, when you are planning something, you're working, you're going for meetings, you're pushing that contract, you're pitching here and there. Ma shele, ma fún mi. Àsìkò gbélé la wà. Yes. Mo ti ní sùúrù fẹ́ ṣe tó how many months nsin? Taba ní kàkà ká má tanra wa. Láti bí June last year ni. Oṣù mẹ́fà kò pẹ́ jù. June last year. Oṣù mẹ́fà ò pẹ́ jù. Oṣù mẹ́fà kọ́ nìyẹn Lanre oṣù mẹ́jọ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Àìṣe mọ́dún tuntun ni. Kò dẹ̀ sí nǹkan tó lè. Wọ́n ti promise mi pé this quarter, only first quarter, wọ́n máa balance account. Wọ́n máa balance account. Owó tèmi náà iṣẹ́ tèmi náà ṣe lò ni mò ń pa. Bó dẹ̀ ní kó jẹ́ ká seek help níta o gbà ká seek help. Jẹ́ ká seek help now. Tó bá ní ká seek help, o ti sọ lẹ́ẹ̀kan kò sí wàhálà. Bóyá ká béèrè lọ́wọ́ mọ́mì. Mọ̀kí sì máa ń láwọn owó kan lọ́wọ́. Èmi ò lè lọ sọ́dọ̀ mọ́mì sọ mọ̀ pé èmi náà ń wojú mi pé ìgbà ó ní o fẹ́ send nǹkan ni. Ṣé mi tó wá lọ bá wọn pé owó tó wà lẹ́ẹ̀kan tún fún mi. Cooperative tàgbà last ṣá ti san tán. A máa san. Ẹ̀mí tó jẹ gbèsè máa san. Àkókò jẹ gbèsè náà ṣe pátí. A invest ẹni tó bá dé àjọ máa gbádùn ẹ̀. Èmi náà ìdí àkàn mi dẹ̀ mọ̀ bó ṣe máa wò mo wò bóyá ká lọ bá okay àbí má ti jẹ́ kí mi suggest ẹni tí mo fẹ́ kọ́ àbò níyàn tí o rò pé bóyá o lè bá sọ̀rọ̀ tí mo lè lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Èmi ò ní ọ̀dọ̀ anybody tí èmi lè lọ. O mọ̀ pé tílé oge tó ge jẹ òkété tó bá ní dodo eléyàn lèyàn ti ń jẹ. Wo èrò bá ní ìgbéraga náà ni òkè máa ń fi gbówó ní ìgbéraga ní Lanre tásìkò bá tó onílọ báwọn èèyàn pé kọ́ help kó tó ń bá nídìí ẹbí wọn máa ń sọ̀rọ̀ síta ni onílọ báwọn èèyàn pé onídìí help wọn. Ó wà nílé oge tó ge tí ilé oge tó ge jẹ àti mu gàrí sùn tí ilé oge tó ge jẹ ń sìn for better for worse ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan ó dẹ̀ mọ̀ pé kò ń ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ já wà ní ó kàn rí bẹ́ẹ̀ ń sìn ni a máa pick kò lè tó yẹn àwọn tó jù wá ló ń jẹ gbèsè a máa pick so jẹ́ ká máa fi yí Ọlọ́run jẹ́ ká ṣe lè wá tún lójú àwọn ọmọ òṣìṣẹ́ wa ò ní tú bá a ṣe jọ ń yí mọ́ra àwọn ẹ̀fọ́ náà bọ̀dẹ́ jẹ́ ká seek help jẹ́ ká bọ́ sí gbòòrò ṣo lè bá Alájì Kèsì sọ̀rọ̀. Alájì Kèsì yes má lọ bẹ̀rẹ̀ o. ṣo ti yáwó lọ́wọ́ wọn rí ni. yóò yáwó lọ́wọ́ wọn rí mọ́tò àtìkò tó máa ń múra kán fẹ́ lọ múra báyìí má bèrè lọ́wọ́ wọn ò lè fún ẹ after múra ò lè béèrè tó bá tó lọ after múra wọn làwọn prepare àjì so. wọn fẹ́ yá wa nìyẹn gbà yẹn wọn kò ń bẹ̀ jàre wọn fẹ́ yá wa nìyẹn ìyẹn máa hustle náà ni. àti hustle ok jẹ́ kí mi suggesting kòkò ṣé ká lọ bá Túnjí ok ṣé kí n pe Túnjí pé any help ọmọ pé Túnjí wà lówó lọ́wọ́ sí owó loaded kò dẹ̀ sí ni tí n bá pè bẹ́ẹ̀ sí pé mo need help ó máa ready fún mi láti yá mi lówó láti yá mi ọkọ fún mi gan but yíyá ni mo máa gbé fún. Ṣé Túnjí telegenic wo ẹnu Túnjí mà ti fẹ̀ ń sìn báyìí ló máa pè á lóun wà lábújá òun mà ti lọ sí kínní òun wà lórí sẹ́ẹ̀tì kan pẹ̀lú Ramsey náà àwọn yaṣẹ́ kan lọ́wọ́ àwọn bísí ló máa gbọ́ ó fi Túnjí lẹ̀ tèmi àti ẹ̀ bá pàdé ní club mi lè sọ bọ̀ Túnjí telegenic kan ni mò ń sọ Lanre Túnjí èwo ló wá tún sọ. Túnjí ọ̀rẹ́ mi. Àbí Túnjí ex ẹ̀. O ṣáà ti dọ̀rẹ́ mi ex mi ni bò o ṣáà ti dọ̀rẹ́ mi àbí. Ní sùúrù ìgbà wo ni Túnjí di ọ̀rẹ́ ẹ̀. Mi ò ṣàfẹ́ but we talk now I mean we talk. Owó bó ṣe ń sọ we talk now how am I supposed to know that. There was a time kan tó invite mi sí dinner party níbi iṣẹ́ wọn náà ó kàn ẹ̀kọ́ ọjọ́ ẹ̀ mò ń ṣiṣẹ́ lọ́jọ́ ẹ̀ mò ń ṣe lè lọ. We talk a máa ń chat a máa ń gist dáadáa. We're just friends. Báwo ló bó ṣe ń sọ wípé Àtúnjí ni náà Túnjí kan náà ni náà. Náà Túnjí náà. In tí mo fẹ́ mọ̀ fún nínú dictionary mi is just my ex. Túnjí kan báyìí ni mo fẹ́ máa gbọ́. Kò ṣe Túnjí yẹn náà ni náà. Àwọn ọmọ Túnjí ni. Èmi ò kí nǹkan tẹ́ ẹ̀ bá fi túká. Kí ló mean? Now ẹ ti jọ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ètò ìpẹ́sí kùláyìn lọ dínà so ká ló bí sí wàá lọ dínà. Yeah, just a friendly kinní ni na kò ṣe pé bóyá date ló invite mi sí dinner bí iṣẹ́ wọn ni he was even saying pé tí wọ́n yẹ kó máa wà round ni but wọ́n yẹ lọ fún training pé ká lè jọ wá but ó lọ fún training December time yẹn ni na. ó calculate ẹ̀ ni òun mọ nǹkan tó ń ṣe ó calculate lásìkò tí mi ò ní sínlé ni. báwo ló ṣe máa mọ̀ kó o sí ni ó calculate ni bí abidẹ tí jọ ń sọ̀rọ̀ tẹ̀tí jọ ń chat ó ti sọ fún pé bàbá yìí ò sínlé àwọn opportunity yẹn. chatting as in we talk about business we talk about family we never discuss anything private. Eré kí ni ajá ń bá ẹkùn ṣe eré kí ni ológbò ń bá èkúté ilé ṣe what can waiting. Okay. Waiting. This person is just my ex. And I have nothing. Nothing to do with him anymore. I didn't marry him. Ìwọ ni mo fẹ́.
You understand? So I want you to just understand me. Now we are having problem financially. This person could help. This person is loaded. He has money. He can help us. Fún gbogbo ọkùnrin tó ń gbọ́ mi tàbí tó ń wò mí. May your enemy not laugh at you. Ṣóǹgbọ́. May you not go to your enemy for food. Ṣóǹgbọ́. Adéwálé. Go meet your enemy to give you food. Wait, make you read this jàre. Adéwálé Gbọ́láhàn Oyèdélé. Mr. Kogberegbe, there is nothing shameful in seeking help, but it is no go area to seek help from my... God bless you. To seek help from MEX. From no way. From no way. Exi. If your ex is loaded, if your ex is rich. If your Oluwa Idowu Wahala is cooking. Wahala is not cooking. Wahala is not cooking. Very soon. Now, Wahala is not. For all of you listening that you don't understand Yoruba, what I'm saying is this: why will you allow your wife, or is it possible make your wife go meet her ex to borrow your family money? To borrow your husband then money. What be the big deal where they did now? They call them insult upon injury. When you get injury for legs, they call them insult. My ex now. Nobody say something sit there with you guys again. We don't do anything. We don't do any level again. We be friends. We the chat well. We the chat with the talk, but nothing again. At that level. At which level? That you are still chatting. At that level that you are still talking. At that level that he can invite you for dinner. Oh my God! Company dinner, not a date. So, you know what? That would be a story for another day. But that kind of invite is. Hey, who said it? Hawa Mobolale Azimi. Hey, to see Dele Niabi, it is not proper to seek help from ex. It is not proper. There's nothing like it is manageable. Listen. It's like you are telling we are suffering. We are not suffering. We are suffering. We don't even have any money. We cannot even feed our children. We are suffering, Lanre. Let me explain the level what they call suffering. Have you sold any of your shoes? Have you sold any of your clothes? God forbid. Have you sold your gold? God forbid. Have you sold your jewelry? God forbid. Have you sold your wig? No, I reject that. As far as we are not at that level, tá bá ti dé level pa ntan kan ni wa ká tó jẹun. Ọmọbìnrin tó bá lọ bá ex ẹ kó fóun lówó àtinilójú ìyàwó ni. Financial help ni kò okay. Àtinilójú ìyàwó ni. Ṣe pé bóyá mo ti lọ ń buy every time mo lọ ń tọrọ owó lọ́wọ́ all the time. Àwa sọ̀rọ̀ asọ́bọ̀ olówó ti wà lọ́wọ́ ṣe politics kò dẹ̀ ní wọlé. Lówó now this guy is loaded now. Kò sí ní tí n bá gbàlá ìwọ jẹ́ kí n pè bẹ́ẹ̀ yẹn sí. Tí o bá ní sọ pé lò ni mo need. Ìwọ ni máa sin títí. Má jẹ́ kí ọ̀tá yọ̀ mí. I'm not saying you are not capable, Lanre. I know say it. I'm not saying you are not capable. Oh, wà responsible. In fact, ọkùnrin ni ẹ. Listen to me. But then o ti dóbólúgbọ́n báyìí sí. Listen to me. This guy is loaded. Jẹ́ kí n pè é sí ọwọ́ kan ló máa bẹ̀ kí ni mo need. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ń wò mí wọ́n ń insult mi lójú yín wọ́n ń yẹ̀yẹ́ mi lórí pé kí ni èlò ni ìyà ò tí ì jẹ wá àṣìmọ́tò ṣì wà ń di wa ó kàn sáfẹ́rẹ́ díẹ̀ ìyàwó mi fẹ́ padà sínú for ebi 8 months ó ń padà sínú ebi. For 8 months we've been managing, we've been suffering for 8 months. It's not as if I'm going back. I'm not going back to him. I just want him to help us. If you're ready to go back, you can go. In fact, who is this? Dada Dolapo. You are there already. Dada Dolapo said, how did they break up? You see the way we handle relationship matter, eh? What if the ex carry contract come? Are you contract you need that? God bless you, jàre. Tó bá gbé contract wá ńkọ́ tó ní pé òun ní contract kọ́kọ́ kọ́ mi wá lọ ṣe o. Ẹ̀gbọ́n torí Ọlọ́run ṣé kò tún ní ṣe yẹn náà. Which kind of contract you won't give my wife? What kind of contract you want to give your help? Give another person. Give another person. We broke up on a mutual level ni. Your mutual ni da. Kò sí pé ní break up à ń ṣépè fúnra wa bá ń yàdá fúnra wa ń bẹ̀. I don't understand pé a lè fẹ́ra bó ní kálukú dẹ̀ lọ́nlọ́ ẹ̀. A dẹ̀ máa ń sọ̀rọ̀. That is the problem. If you guys left each other at the level of yadasimi yobon siye, I will be happy. Òun gbọ́n ní gbé contract wá bá ẹ. Sakamanje ni bọ̀bọ̀ yẹn. He's very sure by the time you come for this help, for next help, they know say owó tó bẹ̀rẹ̀ yẹn 1 million or 2 million bọ̀ mọ́ Abuja ṣe máa bọ̀ l'Abuja ń sìn. Máa ṣe ra tíkẹ̀tì ẹ, ó bá débẹ̀ ní 9 PM máa ní o lè padà lẹ́yìn náà, jẹ́ ká ra tíkẹ̀tì ọjọ́ kejì. Ibo ló fẹ́ sùn? Ma sùn hotel yẹn mi gbàjọ́ ma sùn the same hotel now. Èmi tí mi trust ara mi, màá trust ọmọkùnrin kan pẹ̀lú ẹ. Torí kò trust ẹ ara ẹ náà mi now because you don't trust yourself now. If I'm married Lanre to you,
I'm married and I've been faithful since the day I married. I've been faithful to you. Ifeoluwadowo Ogbo, he said, after financial help, other help will creep in. The word Which creep help? in, the word Which creep help? in is the most important Ẹ̀yin mama thing de here. ke ma daleru pẹ̀lú Listen, comment yín nìyẹn. the word creep in is the most Èwo ló ń important creep thing. in? Creep means he will not ask you he will not ask you boldly, stylishly. Stylishly. Aduni pẹ̀lẹ́, ìyá pẹ̀lẹ́. Àánú àti tilẹ̀kùn bẹ̀ yẹn náà. Ibi tó bá ti ń try That one bọ̀bọ̀ don't pass now. bọ̀bọ̀ yẹn náà dẹ̀ ń try yìí bọ̀ ọmọ situation ni bọ̀ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa dúpẹ́ wá ti ń wọ́ mi No, you wájú can never. ẹ̀. I know him. He can never say that to me. Every wife that You can never turns say to that their to me. every wife that turns to their ex for help, they are disgracing their husbands. Òun wọ́ Auntie mi. Dunni, listen to Otunba. Kò proper jare, it will be as if you are Exposing your home. I'm Tell not her. exposing you. I just need help. Tell her. I just need someone to help us out of this calamity. I mean, we've been in this thing for like 8 months now, and there's someone out there that can help us. Because that person is my ex now, that is the problem. Sùúrù díẹ̀. Because that person is my ex. Sùúrù díẹ̀. Please, you can call on this show. Call. Ẹ pè wá kẹ́ bá wa dá sí. Wọ́n ti tẹ́ talé mi mọ́ mi lórí. Nọ́mbà tẹ́ máa pèrè 817-717-5885. 817-717-56. Ẹ má bínú. 5 ọmọ yín ti kó sí mi lọ́kàn ni. 817-717-5685. Tí o bá ń ṣe òjòwú náà, Òjòwú kí ló wà ń bẹ̀? Òjòwú ni now. Òjòwú kọ́ lélẹ́yìí. Òjòwú ni now. If not for òjòwú, kí ló wà ń bẹ̀? Pé okay, ex mi, mo need the help, mo dẹ̀ lọ bá ex mi pé kó help mi. Kí ló wà ń bẹ̀? Do I have to tell him pé nǹkan báyìí mo fẹ́ fowó ṣe ni? I will just tell him pé I need your help. Tí n bá ní business mi àbí nǹkan kan bẹ̀ nǹkan. Pàṣẹ òṣìpẹ́ mo ti lọ bá rí mo sọ pé mo need the help rẹ̀. Wàá ṣeré àwa Bọ́láńlé ó ní help bí bá wo gbà mí sìn. If ó lọ sọ́dọ̀ ẹ̀ Dunni o contract kan dẹ̀ wà ní secretariat ń bí o contract yẹn tó bá parí ẹ̀ tó bá ṣe tó yẹ kó o sì lè kó 5M lọ́lé o but tó máa láti wá sàbójá weekend yìí kó wá defend ẹ̀ lọ́dọ̀ chairman wàá lọ àbò ní lọ. Mo máa ń lọ náà. Ibo ló máa sọ fún mi pò ń lọ. Business ni trip ni. Ta ló fẹ́ lọ bá ń bẹ̀. Torí Túnjí yẹn ló máa introduce ẹ jọba báwo ló ṣe fẹ́ introduce ẹ sí chairman yìí. Mo ń gbọ́ títúnjí bá ti wá gbójú kò ń bẹ̀ títúnjí bá ti wá gbójú kò ń bẹ̀ chairman sọ pé ṣèbó ló ti ṣe òṣà sí ń bẹ̀ mọ́ ẹ̀yin jẹ́ kó wọlé kanlẹ̀. Are you saying you can also do the same thing? Èmi ò ń gbé business lọ bá ex mi ó ti bá tiẹ̀ lọ ni àlọ́ra mi may we never cross our path again if we do hi how you doing àti ọmọ pàdé first class. Báwo ni Yéṣu débẹ̀rẹ̀ lọ àbí náà pẹ̀lẹ́ family nǹkan àwa òkè pẹ̀lẹ́. Ó tún dárúkọ ẹ̀. Ó ti tán. Ó tún dárúkọ ẹ̀ o. Ó tún dárúkọ ẹ̀ sí o. Ó tún sọ pé Yétúndé o. Ó go straight to that name. Mo dárúkọ ẹ̀ lásán ó gbaná jẹ. Yétúndé o. Yétúndé hi. Mo kàn dárúkọ ẹ̀ lásán ó gbaná jẹ. Ó tún dárúkọ ẹ̀ o. Ṣé èmi ò tí lọ bá kó fún mi lówó? Mi ò tí lọ sí dínà. Bóyá o ti lọ lẹ́yìn náà ta ló mọ̀ yẹn. Mi ò lọ dínà o. Bó ti lọ lẹ́yìn náà ta ló mọ̀ yẹn. Ifeolúwa ó ní ta ló mọ̀ yẹn. ẹni tọ́lọ́hun ò ṣe é mú tí wọ́n bá ríra wọn lọ́nà wọ́n lè tún ṣe nǹkan papọ̀ ẹni tó lóhun ò ṣe mọ́. Tí wọ́n bá tún ríra wọn lọ́nà wọ́n lè tún ṣe nǹkan papọ̀. Kò sí rọ́ńbẹ́ anything can happen is allowed. Bó la ti ti wá ná. 817-717-5685 fẹ́yìn tẹ̀ wá ń dá láti ẹjọ́ nítorí Ọlọ́run torí nísìnyí gbogbo ẹ̀ sì ti ń dá mi lẹ́bi ẹni tó bá ronú bẹ́ẹ̀ mi náà ṣe ń ronú yìí ẹjọ́ ẹ pé kẹ́ bá wa dá sí. ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ bá wa dá sí. bí àwọn family ọkọ ẹ kó níwọ̀n nínú wọn. a ní financial problem a dẹ̀ níyàn tó lè help wa wọ́n nítorí pé ó jẹ́ x ní ká má lọ bá. ẹ wo kí ẹ bẹ ṣe ń pò wọlé. tí x bá oríire ẹ bá wà lọ́dọ̀ x ẹ ò ní lọ gbà. ṣé ò ní lọ gbà. mi lè sọ tí x tí kò ṣe pé àfìbọn àfìjà túká. tí x ẹ bá jẹ́ gọ́vnà a ṣe ń gbọ́. that guy is going to that level. that guy is going to that level. jọ̀wọ́ ló gbàdúrà fún mi pé mo débẹ̀. 2023 ó máa contest bó ṣe wà yẹn. Dunni is in politics. Dunni iná tó ń dá yìí ìpele tá a fẹ́ wà yìí ìpele tá a wà yìí ìpele distinct ni ìpele distinct la wà yìí distinct fabrics ìpele once débẹ̀ ever débẹ̀ wàá ṣe lè máa producer wọ́n jẹ́ kí n mọ̀ wípé once débẹ̀ is ever débẹ̀ wàá Dunni ò dẹ̀ tún pàdó. You see, the more you see your ex, the more you refresh his or her brain. I'm a flashback. Àwọn escapade, tí n bá gbòyìnbó yẹn,
àwọn all those. Torí Ọlọ́run. Hello. Ẹ káàsán, kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ìdòwú Ògbólórókè láti Kansas State. Láti bo sà? Kansas State. Ẹ ṣe bàbá, ẹ bá wa dá sí wọ́mà tó fẹ́ pa mí yìí. Èyí tí wọ́n fi fún wa lọ bá ex wọn ni ìdí ò bá gbà níyànjú pé kí wọ́n gbàdúrà fọ́kọ wọn. Kò sí nǹkan tó lọ́wọ́ ò lè ṣe. Àti gbàdúrà sà. Tọ́ba wà ní financial difficulty. Tẹ́yìn méjì bá jọ wọlé àdúrà tẹ gbàdúrà Ọlọ́run á gbọ́, Ọlọ́run á dẹ̀ ṣe ọ̀nà tó bá dàbí ẹni gbọ́nà dí. Ẹ ṣe gan sà. Ìyẹn dára pé kán lọ máa wo ọ̀nà ex wọn lọ kán tó lọ bá ex wọn. Nǹkan tí wọ́n ti parí tẹ́lẹ̀ tí wọ́n ti dé mọ́ agolo kán tún lè padà sí kán tó máa yẹ̀ owó kán máa jíire o. Ìyẹn ò dé ní pé agolo náà lè máa tún padà tú ni ó ti lọ nìyẹn. Iye ò ní pé ẹ̀yin o, ẹ má jẹ́ kán lọ o. Ẹ ṣe mo dúpẹ́ o, ẹ kọ́ lára mi o. Ó dàbọ̀ ẹ máa lọ sí Kansas City yẹn bá wa kí wọn lọ́hùn-ún. Ẹ ṣe ó dàbọ̀. Ẹ ṣe ó dàbọ̀. Nǹkan tó ti bò má golo ìgbà míì náà fi ń ṣìdérí ìgò dànù. Yorùgbò wo náà ń ṣì dànù gbogbo ẹ̀kọ́ ló máa ṣe oníṣekúṣe mo sọ pé ó dàbọ̀ ti dàbọ̀ nìyẹn mo sọ pé mi ò ṣe mọ́ nìyẹn. Ilé wa padà lọ ṣe ń bẹ̀. Mi ò padà lọ mo sọ pé bọ̀bọ̀ yìí lè help wa bọ̀bọ̀ yìí politician ni ó lówó lọ́wọ́ ó ní so many companies. Ọlọ́run á ṣe tèmi náà oorun tó wà ń ta yóò sì gbẹ. Dixon Fabric and Stitches 5727 Southwest Green Oak Boulevard, Arlington, Texas. Ń bí làwọn wà. Ẹ pè wọ́n tiẹ̀ ṣe bẹbẹ lẹ́ni wọ́n fáwọn èèyàn ní discount tó pọ̀ lẹ́ni dáadáa ń pa ọ̀nà kí ló dé weekend lẹ́wọ̀n ní yes you need to look good for your husband torí mo rí pé dàǹkọ́ àṣùkọ wọn àwọn obìnrin ló ń wọ bẹ̀yẹ jù. Ẹ pè nọ́mbà wọn lẹ̀ ń wò yẹn ẹ pè wọ́n. Hello, good afternoon. Good afternoon, no. Yes, sir. Your name and where you're calling from, Baba? Yeah, Àyìndé lórúkọ mi láti Dallas. Láti Dallas, bí Àyìndé? Yeah, wà nìyẹn. Last caller yẹn bí mi nínú díẹ̀. Ẹ ṣe jàre. Ó bí mi nínú díẹ̀. Ó ń sọ̀rọ̀ àdúrà nígbà tá àdúrà ti gbà ẹni tó máa help yín ti wà nílẹ̀ ẹ ṣe fẹ́ máa gbàdúrà. Ẹ ń dààmú Ọlọ́run ẹni ẹ fẹ́ fún àdàmú Ọlọ́run jù o. Ẹ ṣe jàre, God bless your wisdom. Madam, nǹkan tẹ́ máa ṣe ni wípé ẹ máa lọ gba help yẹn bọ́ ẹni jẹ́ kó yọkọ yín pé ọ̀dọ̀ tún jílẹ̀ ti gbà. Ẹ ṣe help kí ló wà okay everybody wà alright. Ṣé ti gbọ́? Ok, ẹ ṣe jàre. Ẹ jọ madam. Ẹ ṣe jàre. Mr. Tuji. Ẹ lọ gba help tí ń jà Mr. Tuji kọ́ ló pè. Ẹ bá kó délé gan ọkọ yín gan ilé máa Tuji yẹn ló ń bí mi inú yẹn. Mr. Àyìndé. Àyìndé náà náà wọ́n ń jẹ́. Ṣé ẹ ti marry? Mo ti marry pẹ̀lú ọmọbìnrin méjì tó dáa. Tó wà lọ́kàn mi gbọ́dọ̀ sọ jáde. Ẹ má sọ. No problem. Ẹ kí fóònù yín mọ́lẹ̀ ẹ pe ìyàwó mi gẹ́gẹ́ bí àgbò kó wọlé tó alápàtà lọ. Àbí kọ́ bá mi kú múlùmúlù. Ayọ̀ yín ò ní dìbànújẹ́ jàre bọ̀dá Àyìndé. Ẹ ṣé jàre madam, ẹ ṣé jàre. Ẹ ṣé jàre. Hello. Ẹ káàsán sà. Hello. Ẹ káàsán o. Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá sà? Orúkọ tèmi ni Oríire, mò ń pè láti Dallas o. Ok sà. Ẹ ṣé káàbọ̀ sórí ètò sà. Ìmọ̀ràn tèmi sí ìyàwó ni pé àdúrà náà ni ó máa fi ran ọkọ lọ́wọ́ nítorí pé ìjọ tí ó bá lọ gba owó tàbí ó wá ẹ̀pù lọ sí ọ̀dọ̀ ẹ̀sì ẹ̀ ìjọ yẹn náà ni ọkọ tó wà ní máa useless máa lọ́wọ́. Àmọ̀ràn tèmi yẹn àdúrà ni kókó onídẹ̀ máa ti kó kárí gbogbo ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé gan sà. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n ní kó padà sórí àdúrà kó tẹra mọ́ àdúrà kó fọ̀dọ̀ x yẹn lẹ̀ fọ̀dọ̀ Túnjí lẹ̀. Ẹ ṣé gan jàre, God bless you. Ẹ ṣe bọ́lá ti fẹ́ mú báyìí máa producer bó ní ká tó bẹ̀ sí ní ká. Hello. Ṣé mi tún ti wọlé ni? Àǹtí Dùnní àti kà yẹn tẹ́lẹ̀. Àti kà yẹn. Ọlá Ògúnkọ̀yà. Ẹ ṣe tẹ bá wọlé ètò. Wọ́n ní no help from x o ẹ ṣe o. Yẹn ni mo fẹ́ pé má jẹ́ kán bá nǹkan jẹ́ o. Gbọ́láhàn Oyèdélé, seeking financial help from your ex is after marrying another person is slippery slope. It's too risky. Òyìnbó yìí gá. It's too risky. Ẹ tẹ̀síwájú. It's too risky.
It is too risky for for frisky. frisky. It is too risky for For frisky. Ẹ jẹ́ ká síwájú sí. Kí náà tún sọ ń bẹ̀ yẹn? Seeking financial help from one's ex. òun náà ni Okay, òun náà tún nìyẹn. frisky risky yẹn náà ni. Òun náà nìyẹn àbí? Ẹ jẹ́ Ìdòwú ká- Kóredé ẹ ṣe gọtẹ join wa o. Kazeem Lawal Ìfẹ́ Olúwa Ìdòwú Rúùtù Queen ẹ ti dábírú gan ẹ ṣe tàbí Bright Obinna my Igbo people call it. Ina, can you allow your wife, your in-law, to go to one ex in Alaba to collect for one to go for one help? No. There is nothing wrong in seeking help from your ex if he's financially capable and can help you. There's nothing wrong in doing that. This guy we're talking about can help us. You're saying your husband is not financially capable to take He's care okay, of you. he's trying. I mean, it's not as if he's not trying, but this thing is getting out of hands. And there's someone that can do it for us. There's someone that can help us. Not for free. It's not even asking for anything. How are we supposed to know? Yeah, we dated. Yeah, we were supposed to marry, but we did We not. were supposed to marry. Yes, but we did We were not. I supposed end up to marry. marrying you, Let me Larry. explain. Let me give you definition of ex. An ex is he or she that is supposed to be your spouse, but God dabelu. Supposed to mean pé ó mean pé tí kì máa ń ṣe kí bọ̀bọ̀ yẹn smart tí máa ṣe kí bọ̀bọ̀ yẹn fast jù mí lọ because kálẹ̀ ẹja tẹ́ ẹ fẹ̀ṣẹ̀ fúnra yín lẹ́nu tẹ́ ẹ nọra yín màá wọ̀ pé ẹ̀yẹ bá ra yín gbẹ̀yìn tẹ́ ẹ lè kíra yín ṣùgbọ́n ẹjọ́ fẹ́ra yín lẹ̀ on a very skill level wo bóyá ó travel máa fi dé ti fẹ́ra yín ni bí mo ṣe gbọ́ tàn ẹlẹ́ẹ̀kan sọ pé kó ní kálukú máa lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ tí wàá di pé ẹ̀ ń gbé contract fúnra yín ẹ̀ ń fúnra yín lówó. But that's so. Ṣé fẹ́ sọ pé kò sí irú ex bẹ́ẹ̀ ni? Ṣé kò sí irú ex bẹ́ẹ̀ ni? Tó máa help ẹ, tó máa help ọkọ. Òun ló máa fún yín ní contract, òun ló máa ṣé kò sí ni? Nínú ex Don't be selfish now. Nínú ex mẹ́wàá bóyá ààrẹ yọkan. Túnjí yìí kò dẹ̀ sí lára ẹyọkan yẹn. Why ti Túnjí ò sí lára ẹyọkan? I'm just too sure. Ṣé Túnjí ti ṣe bí sí ẹ rí ni? Kò ní olè tètè lè ṣe bí sí mi. Tó bá robi rò mí bí a bá. Contract tó lọ bá máa yẹn lóṣogbo lọ́jọ́ ẹ̀ ó mọ ibi tó ti wá ni. Mi bọ́. Torí pé mi ò sọ̀rọ̀ torí àsọ̀kọ̀ I need financial kidney ó jẹ́ ká gbọ́ràn mọ́ contract wọ́n lọ gbà lóṣogbo tó rówó lọ́wọ́ ẹ̀ ó mọ ibi tó ti wá ni. Kọ̀mpútà tá a supply wọn ní local. Nítorí òun pariwo òun fẹ́ fún òun rán pa òun rán ṣọ́nsìn yìí. Obìnrin ló mi máa jẹ́ èmi mo mọ̀ pé inú mi mọ́ mi ò lè ṣe kí ni Kí la wá lọ sí ṣe ẹ. Thanksgiving fún church pé Olúwa ló ṣe ò bá sọ Olúwa kọ́ ló ṣe ni. bá sọ fún mi pé Túnjí ló ṣe. Ṣolúwa kọ́ ló ṣe connection yẹn kò ṣe bí kan ló ti máa wá ni. Wá gbọ́ mi. Ọlọ́run sọ pé ó máa gbólù ràn lọ́wọ́ dìde that is if you make effort. Jọ And we did. nínú Bible ṣe wá sọ pé olùrànlọ́wọ́ ó wá bracket x síwájú ẹ̀. Olùrànlọ́wọ́ could be anybody. Olùrànlọ́wọ́ could be anybody. Ó bá kúkú lọ fẹ́ gbọ́ mi o. Business tó ń bọ̀ ìtúfẹ́ gbowó ẹ̀ ní next month lágbára Ọlọ́run tó máa sọ fún Túnjí you are paying me back. Pay him back for what? Whatever to me bá make last business contract yẹn I'm paying you back. I'm paying back. I'm paying back 7.8 million. Pay back. I will pay back to him. Pay back. Give me his account. I will transfer to his account. Wọ́n bẹ̀ wí bí Hawa Ọmọbọ́láńlé Azimi nothing good comes from ex abeg. It's like taking it's like going back to your vomit. Ex is ex. Padà sínú ebi ẹ̀ ni. Find your help go somewhere. Samuel Adeboye mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi pé woman kẹ bá mi jẹ́ kó mi nǹkan tó ṣe ò dáa. Why would you go back to your ex to help you when you are married? If you are not married, yes, you can go back to him. But you are married, you are happily married, except you are not happy. But if you are happily married, why would you want to go back to your help to help you? Financial help. Are you saying pé tó bá yẹ pé Yétúndé ló lè help ẹ ò ní lọ bá? Èmi ò lè wọ ìyàwó mi tó yẹn. O ò lè wọ. Because tó gbọ́ mi tó bá ti lọ ń bá obìnrin pé kó help ẹ when you are married. Àgbẹ̀ ìyá yìí ń kọ́ ṣóun náà ṣáà ń try ìṣàbáwò ló ṣe wá manage. Mo ti ń wọ ẹnìyẹn. Ìyá ẹ bá mi kí màdàmú ẹni kan kọ́ pẹ̀lẹ́ o. Ẹ bá mi sọ fún Dùnní ẹ kó pẹ̀lẹ́ kó má wọrí ìyanu àṣẹlẹ̀. Wait. Ṣé bí wọ́n ṣe ń ronú nìyẹn? Some people don't think like that. Some people are just like they just do things with free minds. Free mind. Willingly they will do it. Bí wọ́n ṣe ń ronú ọtí onídẹ̀ẹ́ bá ti ń wo fíìmù jù. Àbí tó bá ti ń pẹ́ jù lórí social media ó máa ń ṣọ́ra wọn di director tipátipá ni ẹ ti mọ gbogbo ibi tí fíìmù ti fẹ́ bẹ̀rẹ̀ yín lẹ́ máa mọ ibi tó fẹ́ end sí. This thing is just it's normal. It's normal to seek help. Ó máa sọ fún ẹ pé madam mẹ́kìnrin ó máa bẹ̀rẹ̀ pé kí ni Láre náà wá ń ṣe Láre dẹ̀ wá òkè ọmọkùnrin ni àbí.
tí ẹ bá fẹ́ send nǹkan sí Naija tí kì í ṣe fún x yín tó jẹ́ pé Naija lẹ fẹ́ send àwọn ẹrù yín sí kò ń ṣe ẹrù tẹ fẹ́ send sí x o kò ń ṣe pé bóyá x yín ní kẹ́ bóun ra nǹkan bí o ṣùgbọ́n ẹ fẹ́ send ẹrù sí Naija bóyá ẹ fẹ́ send mọ́tò ẹ fẹ́ send nǹkan tó pọ̀ á ní nọ́mbà àwọn tí ẹ lè pè wọ́n ń ṣe olùgbọ́ wa lórí ètò yìí they are part of this program they are supporting us First Premier Unique Enterprises wọ́n wà ní 9696 Kilmer Street Suite 153 ní wọ́n wà ní Dallas ẹ pè wọ́n just call them right now 214-694-1024 214-694-1024 wọ́n ti ẹ̀ ń bọ́nà kí wọ́n pààkì ẹrù lọ́wọ́ báyìí they are trailer wọn ti rẹ̀ ò bá sì lójú bẹ́ẹ̀ lọ trailer wọn shipment wọn ti fẹ́ dà sí Naija báyìí so kíákíá lọ́sẹ̀ yìí call them tell them you are from Mr. Miss Kogberigbe 214-694-1024 First Premier Unique Enterprise they are into shipping and wọ́n máa ń cargo ẹrù yín ó dẹ̀ ṣúọ̀ èèyàn bíi Frisky Surprise ni wọn àwọn náà tó bá sọ fún yín báwọn fẹ́ ṣe nǹkan wọ́n máa ṣe èèyàn bíi Dixon's Fabrics làwọn náà aṣọ wọn ń fàyà o ẹ̀yin lọ patí kó tú o zip wọn ń jádànù ń bẹ̀ o ẹ̀kan wo lórí ẹ̀kan wo péjì wọn láyìn kẹlẹ́ sí store yẹn ọwọ́ kan wọ́n á gbé size yín jáde ẹ̀kan múra patí ẹ ṣe make up ẹ wọ bẹ̀ ẹ ṣe lè lẹ́fẹ́ ẹ̀kan wọ bẹ̀ kẹ́ ẹ wọ ni wọ́n ti ready sílẹ̀ ń bẹ̀ àwọn èèyàn ń ṣàwọn tí wọ́n rán x wọn ní nǹkan tàbí tí wọ́n wojú x wọn pé kò ṣe wọn ní oore my point is this kò sí bí x ẹ ṣe lè nice tó he or she is still your ex. Don't go back there for any help. You are not, it's like you are telling your ex, your wife or your husband is not doing enough. Àwọn nǹkan tó lè mú mi kí n pokùnso ni ló fẹ́ pa mí ni. Okùn ṣe bá wo. Nígbà tó bá dé wo Lánre iṣẹ́ mọ́ bó ṣe máa sọ ó máa pe Túnjí wàá dúpẹ́ lọ́wọ́ Túnjí o Túnjí fún wa 10 million pé ká fi execute contract ẹ̀ tá bá dẹ̀ wá parí ẹ̀ ká dá padà fóònù àwa di pé èmi náà wá sọ pé bá mi sọ fún Túnjí kó ṣe àbí fún mi náà báwo ló ṣe rí yá mi pé wọ́n forí tèmi run mú èmi ò ṣe wá bá ọkọ ẹ pé òde ìjọ x mi ìyá ń jẹ gan kó máa rún jẹjẹ ebi ń pa gànjọ yá mi ló mú fẹ́ fún x ẹ tọkàntọkàn ni màá fún tọkàntọkàn mi ìtura ní fún wa fẹ́yìn wo ìyà ò jẹ mí ebi ò pa mí a sì ń jẹun díẹ̀díẹ̀ ó embarrass mi o. àwọn ọkùnrin ṣe wá jẹ́ òjòwú agídí kò ṣe pé bóyá èèyàn gbóúnjẹ èèyàn fẹ́ lọ gbóúnjẹ lọ́dọ̀ ọ̀tá èèyàn àbí èèyàn fẹ́ gbóúnjẹ ọ̀tá tèmi ni Túnjí ọ̀tá mi ni Túnjí. báwo ló ṣe gbọ́ ṣáà mọ́ ẹ̀gọ́ ṣe pé ẹ̀jà sí mi òkùnkùn dẹ̀ mọ́ ó ti lọ kí wọ́n tó dé. ọ̀tá mi ni Túnjí àbẹ̀wò ni ọ̀tá. 817-717-5685 817-717-5685 ìpele tá a wà yìí ìpele First Premier Unique Enterprises òun la wà First Premier Unique Enterprises ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn o àwọn náà jẹ́ kẹ́ lè máa wò wá náà jẹ́ kẹ́ lè máa gbọ́ wá wọ́n wà ní 969 Kilmer Street ní bílọ́wà ní Dallas ẹ pè nọ́mbà wọn 214-694-1024. gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa Oṣuọlálé Wàsíù Ìdòwú Michael Fred Olúwagbémilékè Ọ̀tá Johnson Adérẹ̀mí Túnjí Olúwagbémilékè Túnjí Akeem Mustapha Olúwagbémilékè Túnjí Kazeem Kenny Ògúngbèmí láti Canada nìyẹn o Tókẹ́ Ọláṣẹ́wù Adélé Yẹ́misí Òkèṣọlá Adékúnlé láti Maryland thank you my wonderful people for joining me. Mr. Kọ́lá Ọláyọdé ẹ̀yin Yewa nìyẹn ṣé Yewa lè gbarú ẹ̀ ṣé Yewa ọ̀tí ẹ̀ gbọ́dọ̀ gbarú èmi gan ò ní fẹ́ fọwọ́ mi ò ní fẹ́ fi ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ǹkan tẹ́ nìyí sọ wípé gbọ́ǹkan tó sọ o ó ní can you allow your husband to do the same? Can you? To do what? To yes. help? Jẹ́ kí n fún ẹ ní scenario yẹn. To help? Kò lè. Yétúndé kàn pè mí ni pé contract kan wà lọ́fíìsì àwọn contract yẹn dẹ̀ máa wọ́ bí 7 ó máa wọ́ bí 7 million. ó ní lọ gba contract now owó ni lọ gba contract. Kò sí wàhálà. owó ni now. Tábà dẹ̀ broke náà ṣé kí n lọ bá kí mo lè pé Túndé. Mo jẹ́ ń pè pé mo broke. mo ṣe máa pè po broke. Kí ló sì mi lè pé Yétúndé? ló tó máa fi pé Yétúndé po broke. Ṣáà broke ni ṣé bí òpá wa ni? broke now. Àmà jẹun láti jẹta. Àmà jẹun láti last week. o mọ bí Yétúndé o mọ Yétúndé wọn kọ tí Yétúndé ṣèṣe fún mi láfítà tí mo wọlé tán. Kí ló ṣe? Yétúndé tí ò fẹ́ lọ.
àbí ọmọ tó mọ yìí Yétúndé tí ò fẹ́ lọ ọmọ tó mọ yìí Ọ̀túnba ní ó rí pẹ́nà jọ̀bọ̀jọ̀bọ̀ ni àwọn kan fẹ́ gbà èmi dẹ̀ wò pé ọ̀dọ̀ tiẹ̀ báyìí ibẹ̀ láàbí ni ẹ máa kó sí bóyá ni ẹ máa délé mo dẹ̀ dó sọ́dọ̀ ẹ ìyẹn ti lọ nìyẹn bọ̀ kò fẹ́ lòun padà wá Túnjí ò bá Túnjí ti lọ. ta fẹ́ dúró ta ń rojú ẹkùn tó fẹ́ dúró tẹ́lẹ̀. Yétúndé ò fẹ́ lọ. ta ń rojú ẹkùn tó fẹ́ dúró mò ń bẹ èmi kò fẹ́ lọ ó gbóhùn mi ó dúró wà tó wà lọ bá pé ó nídìí ẹ̀ ó ó lè máa gbọ́ bẹ̀ fún ẹgbẹ́ kókó máa gbé bọ̀ ńlé. yẹ mo lè gbé tó bá ó lè ṣẹ̀fọ́ ibi tí yà ń jẹ wá dé tàjẹ àbá àtàjẹ ibi lébi ń pa wá fọ́jú mẹ́jọ àtàjẹun ó lè ṣe ẹ̀fọ́ kó pákéjì ẹ̀ sínú wọ́n màmá kó gbé wálé wàá dẹ̀ bá wa díṣì á lè jẹ́ wàá rọ́ṣẹ̀ mọ́ sí rọ́ṣẹ̀ mọ́ sí o. hello naija kọ́ yìí ti wọlé hello. 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 Yeah, I'm down. Kí lorúkọ yín bọ̀lẹ̀ sí pé wá mà? Àṣàbí ló ń pè láti Nàìjíríà. Àṣàbí láti Nàìjà. Àṣàbí Ṣadọ́là olówó góòlù. Olówó góòlù. Ó yá ń gbọ́ yín o. Olówó góòlù. Pẹ́pẹ́ yìí ò ní kú ẹ lọ́mọ jẹ́ bá mi dín pẹ̀lú woman yìí. Mo trust ẹ. Ọ̀túnba èmi trust àǹtí Dùnní o. Mi ò gbọ́. Mo ní mo trust àǹtí Dùnní sẹ̀. God bless you. Ó yá mò ń gbọ́. Torí mi ò mọ irú trust yẹn náà. Irú trust ó ti lọ ó ti jára nù. Ó kàn sọ̀rọ̀ ilé ò jára nù. Ó kàn trust yẹn ni èmi gan trust yẹ. Sórí trust yẹn tún pín sí méjì. Bóyá mo trust àǹtí Dùnní wọn ò jẹ́ ṣerú ẹ̀. Wọ́n jẹ́ òní fẹ́ tẹ́. Àwa ṣeré. Wàá ṣeré. Bóyá mo trust àǹtí Dùnní wọn ò ní fẹ́ tẹ́. Àbí mo trust àǹtí Dùnní mi ò mọ irú trust tó trust. Báwo ni pé kí má ti lọ dínú jù kí ni má ti lọ dùn ju bó ṣe yẹ lọ. Dépejú Kàsálí mò ń rí ẹ. Deje, thank you for coming online. Ṣó wà pa? Ṣó wà pa kẹ́ẹ̀kan ọkọ mi ó sáfẹ́rẹ́ fọ́kọ mi díẹ̀ kí n wá ní kí n lọ bá fún kíni òun expose nǹkan tó yẹ kí ẹjọ́ máa manage family yìí nìyẹn ó bí tó bá lọ́ba lákòókò tó ṣe fún ẹ tá a bá tún sáfẹ́rẹ́ wà tún lọ bá a wò pé kí ló dé wọ́n forí ọkọ ẹran mú ni. Bùnmi First Omega International ẹ̀gbọ́n ni Omega bàbá wọ́n lọ bàbá ẹ ṣe àwọn tí Houston nìyẹn àwọn tí Houston nìyẹn bàbá I see you wọ́n lọ. Kazeem Lawal ẹ ṣe gan náà. 903 àwọn tí hello. Hello. Hello, akudede wòye o. Àwa nìyẹn o. Lórúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè wá o. Láti Palestine ni o. Okay sir. Ọmọ Adébóyèjọ ló ń sọ̀rọ̀. Bàbá nìyẹn tó wálé o. Ẹ ra sà. Ẹ pẹ̀lẹ́ mọ́mí wa àti dáàdi wa o. Àwa nìyẹn o. Ẹ ní irú tèmi o. Ẹ tẹ̀jẹ̀ kan sọ̀rọ̀. Ọlọ́run ní jẹ́ o. Ọlọ́run ní jẹ́ o. Àmín. Díkì. Ẹni tó pè tán yìí ó sọ pé òun trust àǹtí Dùnní pé àǹtí Dùnní ò lè ṣe àṣemáṣe. Àṣemáṣe kò sẹ́ni tó kọ́ sórí kò dẹ̀ sí ẹni tó fi rán. Àṣìṣe nígbà míì ló máa result sí àṣemáṣe. N pé ìyàwó èèyàn ló ń bá ex èèyàn ìbẹ̀rẹ̀ àṣemáṣe nìyẹn and ó lè lead sí ìṣekíṣe. Now ó pé mo need the pen. So mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ fún Ọ̀túnba. Bàbá. Ọ̀túnba tẹ bá gbà ìyẹn kù sí lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Tẹ bá gbà kan lọ ọwọ́ yín ló kù sí nítorí èèyàn máa ń fi ọwọ́ ẹ̀ tún nǹkan tí ẹ̀ ṣe ni èèyàn máa fọwọ́ ẹ̀ tún lé ẹ̀ ṣe ni so tẹ bá gbà kí àǹtí Dùnní kan lọ bá Mr. Túnjí kan lọ bá Mr. Túnjí láti lọ gba help lọ́wọ́ wọn mi sọ pé help ò sí lọ́wọ́ èèyàn ṣùgbọ́n ṣé ọ̀dọ̀ Mr. Túnjí nìkan ni help wà ní. Ó sú mi o. Àǹtí Dùnní ṣe wo bòmíì tí ẹ lè rí ìrànlọ́wọ́ ó jẹ́ pé ọ̀dọ̀ Mr. Túnjí because bẹ́ẹ̀ ṣe ń tẹnumọ́ Túnjí bí ẹni pé nǹkan mi wà ní oríṣi ẹ̀ ni. Ṣé mo dúpẹ́ o. Ọ̀túnba mo fẹ́ jẹ́ kẹ bá wọn sọ̀rọ̀ dáadáa kọ́ wo bòmíì. Ó lè jẹ́ ọ̀nkù wọn. Ẹ mọ̀ pé ọ̀nkù oríṣiríṣi ló wà a rí ọ̀nkù àti ọ̀nkù. So kọ́ wá ọ̀nkù tó jẹ́ ẹ̀gbọ́n bàbá wọn àbí àbúrò bàbá wọn ọ̀ ẹ̀gbọ́n màmá wọn àbí àbúrò màmá wọn kò ń ṣe ọ̀nkù tí mo mọ̀ ní skul lẹ́yìn
yunifásitì mi tó ń gbé nítòsí yunifásitì mi àwọn kù yẹn dangerous so àǹtí Dunni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí lè yín tò lọ bí mo ṣe wojú máa yìí wọ́n ti wà frustrated lórí pé ẹ fẹ́ lọ gbà nǹkan lọ́wọ́ Mr. Tunji ó ti fẹ́ pa mí. so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ran ẹ̀gbọ́n mi lọ́wọ́ ṣẹgbọ́ ẹ má jẹ́ kí high blood pressure kó wọlé so ẹ jọ̀ọ́ Ọlọ́run bá yín tó ṣùgbọ́n àǹtí Dunni ẹ wo bòmíì ẹ má ẹ gbọ́kàn ikú ọ̀rọ̀ Uncle Tunji yẹn ẹ ti ṣe bye bye fún ẹ má ti ṣe ibi tí ẹ bá dẹ̀ ti ṣe good night èèyàn padà lọ síbẹ̀ lọ ṣe good morning. ẹ ṣé gan sà. so ẹ jọ̀ọ́ Ọlọ́run bá yín tó. àmín Ọlọ́run bá wa tó. ẹ ṣé gan. ẹ ṣé mo dúpẹ́ o. hello kọ́ mi ló tún wọlé yẹn ló. yẹn rè. obìnrin ò ṣe é pè. àwọn obìnrin ẹ̀yin obìnrin ẹ pè. wọ́n lè pè. kẹ́ bá mi dá sí. obìnrin ò lè pè wọ́n ti mọ̀ pé o ti fẹ́ hobo you are hoboing. mo hobo kí ni you mo are hobo. hoboing o ti hobo. Seeking help from your ex shouldn't be a problem. I'm not saying it's a problem but it's wrong. Hello. 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 ẹ bá wa yí rédíò yín lọlẹ̀. Hello. Sorry reduce volume nǹkan tẹ́ ń gbọ́ yẹn ká lè gbọ́ yín dáadáa. Hello. Hello à ń gbọ́ yín mà. Dunni ẹ̀bùn ló ń sọ̀rọ̀ ẹ̀bùn Olúwa. Okay o láti Philadelphia ó yá now. woman yìí fẹ́ pa mí ni. Dunni àṣejù ẹ ti ń pọ̀ o. ẹ jẹ́ kó gbọ́. Ọlọ́run tó bọ̀ ẹ̀pọ̀ rẹ̀ ni wá máa tó tọ̀rọ̀ fún ẹ. àwọn ọ̀rẹ́ rẹ̀. What you're doing is wrong. Don't do that. Thank you. That's just it. Don't do that, Dunni. Ọ̀rẹ́ ni wá. ó dá mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣe. tó bá ṣe bí níbẹ̀ sọ̀rọ̀ ẹ mọ́. a sọ̀rọ̀ lẹ́yìn sìn ó dàbọ̀ a sọ̀rọ̀ lẹ́yìn sìn ó dàbọ̀ máa lọ. hello kọ́ yẹn ń wọlé gan hello. Hello ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín jàre Àṣàbí ló pè padà láti Nàìjà. Bẹ́ẹ̀ ni Àṣàbí ló pè padà kíkíní ẹ̀ tó rebété. mo rí à ń gbọ́ yín jàre. mo ń sọ lẹ́ǹkan mo ní èmi trust àǹtí Dunni. pé obìnrin tó bá fẹ́ ṣèranù kò ní láti lo excuse ní pé òun fẹ́ lọ òun bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ tiẹ̀ kó tó di kó máa ṣèranù. gbogbo yẹn o máa wá scope ni God bless you. ó mọ̀ ọmọ sọ sódà mi ní ìrò lọ́bẹ̀. ó ṣe jàre. ó mọ̀ ọmọ sọ ni. àwọn ọlọ́pọlọ wà. another court wọlé. ṣe rí tóbìnrin bá fẹ́ ṣèranù tó bá ti ń di pé ó ń sọ fún òun pé mo fẹ́ bá help lọ sọ́dọ̀ ẹni báyìí má tiẹ̀ fọkàn kó má ro ọkàn sí irú ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀ pé ibi tó ti fẹ́ lọ ṣe àṣemáṣe ni àìmọye obìnrin tó ń gba ìrànlọ́wọ́ láti ta tọkọ òdẹ ní mọ̀. So for her to have told the husband pé ẹni báyìí fẹ́ ràn wá lọ́wọ́ kò tí ẹ yẹ kọ́kọ́ rò rárá pé ibi tó fẹ́ ṣèranù sí ni. God bless you. àǹtí Àṣàbí. ẹ ṣé. àǹtí Àṣàbí ẹ bá mi sọ fọ́kọ yín pé x wọ́n rán mi sí wọn màá pè wọ́n after program yìí. ẹ kò máa gbọ́dọ̀ òdì tí má fẹ́ ṣe ìranù ṣé máa wá tún dárúkọ ẹ̀ fún ẹni. ẹ ṣé jàre. a ní gbogbo yẹn ò mímí sẹ́ ẹ ló kọ́ ọdún tó wọlé. hello ma. ìyá. ta ló ń sọ̀rọ̀ mà. ìyá grandma Ọlámídé láti Maryland. màmá nìyẹn ẹ ra máa ń. ẹ wà lẹ́ o. yes ma. ọ̀rọ̀ yìí ó lé o. ó lé díẹ̀. Hello. à ń gbọ́ yín. ọ̀rọ̀ yìí ó lágbára o. Ọlọ́run ò ní fi oúnjẹ wa sọ́wọ́ ọ̀tá wa. àmín o. àmín. ẹ ṣé màmí. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ kú ọ̀rọ̀ mi o. ó ga o. ó lágbára. ẹ kú rọ́jú o. wọ́n mi èwo lẹ́yìn náà wá ń ṣe báyìí sí. èmi tún nìyẹn o. ọwọ́ ẹ̀sì la máa lọ máa béèrè oúnjẹ tá máa jẹ inú ilé wa. ẹ ṣé gan o. wọ́n mi èwo lẹ́yìn náà wá tún ṣe báyìí sí. orí wa kọ́ o. ó lé bẹ̀ ọlọ́run ní jẹ́ kí ọ̀tá pààyàn láì kọjọ́. mọ́mí. kò jẹ́ pé ẹnu ọ̀nà ilé ọ̀tá la máa dá lọ máa gbowó tó jẹ. kò lè ṣe free kò lè ṣe lásán. mọ́mí kò sí nǹkan tó wà attached o. kò lè ṣe lásán. nothing attached o. irọ́ o. kò lè sílẹ̀ lásán ìyá mi kò lè sílẹ̀ lásán. bẹ́ẹ̀ mọ́mí. tó bá wá rí i pé
ẹ̀yin gan-an ẹ fẹ́ gbà bó ṣe máa wá bó ṣe máa pa ọkọ yẹn ló máa wá oríṣiríṣi láti rí oríṣiríṣi mo kú tí. Ọlọ́run kó ṣàánú wa. àmì o ẹ ṣé màmí àdúpẹ́. àmì mà ẹ ṣé gan mà. ẹ ṣé gan mà. yes ẹ ṣé gan. bá a ṣe sọ lẹ́ẹ̀kan. láà máa ràn yín lọ́wọ́. àmì mà. ẹ ṣé gan mà. bá a ṣe sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá fẹ́ support wa lórí program yìí tẹ́ wò pé àánú ẹ fẹ́ máa rí wa every Sunday ẹ fẹ́ máa rí wa every Sunday. ẹ pé madam bẹ́ẹ̀ ṣe fẹ́ help wa ẹ jẹ́ kán mọ̀. bẹ́ẹ̀ni you can place your advert on this program. If you have anything you want us to advertise for you on this program, you can just call 301-377-8276. 301-377-8276. Yes, let's talk business. As you can see, this is a family program. And from Nigeria, everywhere, yeah, they're watching us, they can listen to us, both on YouTube and on Facebook. We are live. Join Distinct Radio on Facebook. You'll be watching us live on this program. So place your advert 301-377-8276. Yes, Mr. and Mrs. Kuberegbe. Àwọn people yìí wọ́n dẹ̀ ń try yìí o. Wọ́n jẹ́ kí n sáré ṣe zílì sí wọn kí n ṣe zílì 5,000. Ó ti pọ̀ jù. Ẹ ṣe yẹn sẹ́mi mi máa láìkí owó cash kó sáré wọlé 903-5830-1880 903-830-1880 +1 ni o 903-830-1880 903-830-1880. Ẹ kàn tí ẹ support wa say I like what you guys are doing and you want to support us. Ẹ bá fún wa lẹ bá ti lè sanwó alájí ọkàn wa balẹ̀. Bẹ́ẹ̀ni, we are paying for this studio. Yes, so Bẹ́ẹ̀ni, the producer too and all the crew behind this camera. Yes, we appreciate you guys. We appreciate you. Dẹ́pẹ́jú Kàsálí ó ní àǹtí Dunni ẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣìnà ṣíṣe nìyẹn. Ọ̀rọ̀ yìí dariwo ó di gbariwo ọ̀rọ̀ yìí á dariwo bẹ́ẹ̀ ò gbọ́ fún Túnjí ọ̀rọ̀ yìí ti dariwo. Iṣẹ́ rí kò sí nǹkan tó ń jẹ́ ṣìnà ó dà pé how many minutes ló kù tá a ní 5 minutes mọ́. a ní àṣẹ wọ́n ti náwó sókè. a ní 5 minutes mọ́ ní ká máa pẹ́ bẹ́ẹ̀ni. So a ní enough time lórí program but kí n tó lọ sí orí kíní ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí. Distinct Fabrics. Adúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn lórí program yìí ẹ ṣé gan we really appreciate you. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra nǹkan tẹ́ fẹ́ fún ìyàwó ní gift ní àbí nǹkan kó má bàa lọ sọ́dọ̀ ex yẹ kó má lọ sọ́dọ̀ Túnjí kó má bàa sọ pé ex òun ní perfume tó wà expensive tó ń lò àbí ex òun ló mọ sáìsì pátá bí sáìsì bra òun ó jígbíjígbíjígbíjígbíjígbí. ìjọ mi tún nìyẹn o. Ok, wọ́n ní kí n má bẹ ẹ lọ sí Distinct Fabric and Stitches. Anything tẹ́ bá fẹ́ ní any gift wọ́n wà ń bẹ̀ fún yín. Phone number wọn àti gbèsè lẹ́ẹ̀kan àtúntún gbèsè ká tó lọ lórí ètò yìí. Then àwọn Distinct nìyẹn tẹ́ bá fẹ́ wá kágo ẹrù yín lọ sí Naija kò ń ṣe àwọn olóṣù mẹ́fà o kò ń ṣe àwọn olóṣù mẹ́jọ o àwọn eléyìí pápápá ni ó máa ti délé. Anything tẹ́ bá fẹ́ send sílé àbẹ́ tí wọ́n fẹ́ gbẹ́rù láti Naija wá sí Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni tẹ́ bá tún wá fẹ́ gbé ẹrù láti Naija wá sí Amẹ́ríkà bẹ́ẹ̀ ni wọ́n tún ní àwọn yẹn náà package ní 15 kg 20 kg 10 kg ó wà ń bẹ̀ prices wà pẹ̀lú ẹ máa pè wọ́n máa fún yín ní gbogbo bẹ́ẹ̀ ṣe máa rìn bẹ́ẹ̀ ṣe máa tó láti Naija wá sí Amẹ́ríkà ní àbí láti Amẹ́ríkà lọ sí Naija. First Premier Unique Enterprises wọ́n wà ní Schema Street 9696 Schema Street suite 153 ní Dallas ní bíbáyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 214-694-1024. Ẹni ẹrù tẹ́ bá fẹ́ gbé láti bíbá lọ sí Nàìjíríà ni àbí láti Nàìjíríà wá sí Amẹ́ríkà wọ́n wà available fún yín kò dẹ̀ ní ìpè ẹrù mi ń sọnù àbí ìdíwọ́ kan wà lójú ẹ̀ kò sí bẹ̀ rárá. àwọn tó wà bí wọ́n náà wọ́n táwọn wà Nàìjà kọ́ táwọn fẹ́ polówó ńkọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ nọ́mbà tẹ́ máa gbà máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Tẹ́ bá fẹ́ polówó láti Naija ti pé nọ́mbà wa síbẹ̀ fún yín. ẹni tẹ́ tiẹ̀ fẹ́ lọ bá báyìí tẹ́ fẹ́ fojú kàn ní Naija pé òun ló ń represent wa lé tẹ́ ẹ máa bá sọ̀rọ̀ tá a fún wa ní information tẹ́ táwa fẹ́ gbọ́ àásọgbọ̀. Kò dẹ̀ sí problem náà tó máa fẹ́ WhatsApp wa lórí nọ́mbà tá a pè lẹ́ẹ̀kan yẹn náà ẹ lè WhatsApp wa kẹjẹ́ ká mọ̀ nǹkan tẹ́ fẹ́ ká bá yín polówó a máa bá yín polówó ẹ̀ kò síbi tí wọ́n ti ń wò wá o àwọn ará Canada London gbogbo ẹ̀ náà ti join wa lé orí ètò yìí lé ní. àwọn ará Iran gan wẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lá àwọn ará China gan ń pè láìpẹ́ kó wa ó lọ China ó lọ kọjá mi ò ra corona mi ò ra corona. Kí wọ́n sọ̀rọ̀ lórí seeking help from your ex
ohun tí ò da o kò lórúkọ méjì kò dá náà ló ń jẹ kí lẹ́dẹ̀ kọ́ ló bá sọ pé ó ti tán tá a ti ṣe báyìí ẹ má look tẹ́ bá fẹ́ look back báyìí ìdí yín ni kẹ́ máa wò lẹ́yìn tẹ́ bá fẹ́ look back kẹ́ wò pé àwọn ọmọ tó ṣan lọ́wọ́ ẹ̀ ni mò ń wò ni kò ṣe pé kọ́ ẹ tí wọ́n máa wò pé x kan ló kù tẹ́ fẹ́ lọ kí ló fi jẹ́ x in the first place kí ni ẹ fẹ́ wá help lọ sí díẹ̀ èèwọ̀ ayé òní ọlọ́run ò ní jẹ́ kí n padà sí di èébì mi bẹ́ẹ̀ ni tí ó bá kàn pàrángídá tó kòkè tó kanlẹ̀ tẹ́ ẹ̀ níbi tẹ́ fẹ́ gbé síwájú ọlọ́run ọlọ́run máa bá yín ṣe x ò kọ́ ni o torí nǹkan tẹ́ ẹ sọnù tẹ́ ẹ̀ rántí mú tẹ́lẹ̀ tẹ́ fẹ́ padà lọ gbà yẹn odidi náà máa gbélé yín lọ́wọ́. látọ̀dọ̀ tèmi ẹ̀mí ọ̀túnba kò gbèrègbè agídí tí mò ń ṣe lẹ́ẹ̀kan agídí pé agídí tálíkà ni tọ́lọ́run bá gbà fún ẹ tán tó trust ìyàwó ẹ tó bá lóun fẹ́ lọ gba help èmi ò fẹ́ra mọ́ òdẹ̀jọ́ kó yá wa lówó ìyẹn ọlọ́run jẹ́ kó ọlọ́jọ́ òní kò ní jẹ́ kíró ẹ̀ kó ṣẹlẹ̀ sí yín láṣẹ ọlọ́run ṣùgbọ́n ó wá di pé bóyá ẹ̀ ń kanlẹ̀kùn contract kan ẹ̀ ń tọ́ láti get contract kan òun wá discover pé ex mi mà ló wà ní in charge contract yẹn I trust my wife kó lọ tòyẹn náà ń pè ní tó bá kọjú sí ẹ kó ta tó bá kọ̀yìn sí ẹ kó bá kó wọ nìkan kó dèrò inú ẹ pa wá ó lọ ṣe yẹ̀yẹ́ ọkọ ẹ ebe ẹjọ́ máa jìyà ẹ ní ó lọ ṣe yẹ̀yẹ́ ọkọ ẹ ṣojú òtí ẹ lójú máa tiwọ́ náà ṣùgbọ́n láàánú kan ọkọ ẹ mi á fi ẹ lẹ̀ lọ ẹ lè mọ ibi tó orí ti lè fẹ́ wá ó ń yà yín lẹ́nu pé mo tún change òun who knows so you are telling me now tẹ́ pé ex ìyàwó mi ká ní governor of Lagos State ni tó governor wá invite ẹ kó wá màá ní kó máa lọ àbí kémi gan tún kó sẹ́gẹ̀ẹ́ èmi kan tún ẹjọ ẹ bá mi àyàn aṣọ mi kẹ bá mi fi ẹ jẹ́ kó gan dáadáa àwọn àmì sọ pé trust ogbo stay wa ń bẹ ọwọ́ mi ni mo dì mú báyìí ẹ ṣe my governor lára ma sọ thank you my governor on behalf of myself and my wife we say thank you. kò sí private discussion kankan bẹ́ẹ̀ kò sí private discussion gbogbo call help tẹ fẹ́ béèrè lọ́wọ́ ex yín tẹ́ ẹ bá ti lè rí speaker kí wàá tọkọ ẹ jọ gbọ́ ó léwu ẹ bá ṣe ń parí ètò yìí bá ṣe ń kálẹ̀ ẹ ṣe gan tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ yìí. We appreciate you, like we say. If you want to join our program, for our people that say we know they speak Yoruba, we don't speak and speak Pidgin. They join them. Make una join. Support us for this program. Tell us what you want us to discuss. If something is happening in your house, you can just give us a private message, and we will just throw and go out. Your wife no go know say now you tell us. Your husband too no go know say now you tell us. And before you know it, our family it go dey jolly. It go dey jolly. Everything go dey jolly. For those of you that call on this program, we really appreciate you. Join us again same time next week. 4 to 5. Benny or 401. What does it do? We appreciate you. We love you. Ẹ ṣé gan ni o. Tá bá dárúkọ yín, kò ṣe pé bóyá ṣe kíní o. Next week lágbára Ọlọ́run. A máa tún pàdé. Agbọ́jẹlẹ́gàn ìwọ ìyàwó má mọ̀jú sọ̀kan. Má sọ pé o bá kan ní ìyẹn ṣe jẹ wáyà wá. Tá a bá dárúkọ yìí kò ṣe pé a kàn fojú pa yín rẹ o ẹ ó pọ̀ mí gan ni if he face you kill am if he back you kill am if he remain only for you kill him. ó bá kọjú sí ẹ̀kọ́ pa ẹnìkan ló lè ṣe bẹ́ẹ̀ yẹn Olúfẹ́mi lóye mọ̀ bàbá àgbà ni o if he face you kill am ó bá kọjú sí ẹ̀kọ́ pa nìyẹn. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ayọ̀lá máa fi pàdé. Àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́ ẹ o.